Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè torí tó ṣeun torí tí àánú rẹ̀ dúró láéláé. A fẹ́ bẹ̀rẹ̀ inú ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀kọ́ náà ọ̀rọ̀ Ọlọ́run náà la tún ń lọ báyìí o, ṣùgbọ́n nípele mi. Mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé bàbá wa nínú Olúwa kan wọ́n wọlé tọ̀ wá lórí ètò Ìjì Òwúrọ̀, inú wa sì dùn, ayọ̀ wa kún láti gbà wọ́n lálejò lórí ètò yìí. Wọ́n wá pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ohun rere, ohun tí Ọlọ́run ti ṣe ètò kalẹ̀ láyé pé wọ́n dìde ìṣe àṣàyàn lónìí ni. Inú mi dùn pé wọ́n dé wa lálejò. Mo sì kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lónìí kú oríire torí oríire ló wọlé tọ̀ wá lónìí. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Elédùmarè. Ní báyìí ẹ̀yin ará lé, ẹ bá mi kí àlejò mi káàbọ̀ sórí ètò Ìjì Òwúrọ̀. Àwọn náà ni ẹni ọ̀wọ̀, wòlíì àgbáyé ẹni tí gbogbo ènìyàn mọ̀, Prophet Isreal Oladele Ògúndípẹ̀. Mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí yín káàbọ̀ sórí ètò sà. Ẹ kúlé o. Ṣé dáadáa lẹ dé sà? Adúpẹ́. Olúwa ṣeun. Olúwa ṣeun. Jésù ṣeun. Àdúrà náà mọ̀ pé ẹ kọ́kọ́ fi kí àwọn èèyàn wọlé. Ní orúkọ Jésù, gbogbo ojú tó ń wò mí nílé, ìran ibi alábí ò ní ṣẹ́ mọ́ yín lára. Àmín Jésù. Orúkọ Olúwa ilé ìṣọ́ agbára olódodo sáwọ bẹ̀ ó dẹ̀ rí iye. Ojú tó jọ kanra wa lénìí, ìmọ́lẹ̀ kan ìmọ́lẹ̀ lórúkọ Jésù, òkùnkùn ayé ò ní borí yín. Àmín Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè. Tá a bá wo bí gbogbo nǹkan ṣe ń lọ láyé sí i, a rí wípé wọ́n máa ń kọrin kan wá ní Ọlọ́run bẹ bíi tàtijọ́, ṣùgbọ́n ó dà pé àwa la sin bàbá bíi tàtijọ́. Tá a bá ń sọ̀rọ̀ nípa ìránṣẹ́ Ọlọ́run àti bí Ọlọ́run ṣe máa ń ṣe iṣẹ́ ìránṣẹ́, iṣẹ́ ńláńlá, bó ti ṣe ń ṣẹlẹ̀ láyé ìgbàanì sí bó ṣe ń ṣẹlẹ̀ láyé ìsìn, ọ̀pọ̀lọpọ̀ àti ẹ̀wò pé ṣágbára sì wà ṣá. Èmi sì mọ̀ pé agbára wà, ó wà ní agbára wà, agbára sì wà. Mo fẹ́ kí ẹ tún yànnà náà fún àwọn èèyàn pé kì í ṣe pé Ọlọ́run wá sì wà síbẹ̀ o, kò yí padà. Ṣẹ́rí ńgbà tẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́ẹ̀kan, ẹ bẹ̀rẹ̀ lórí oore ọ̀fẹ́. Ṣẹ́rí gbogbo ẹni tó bá ti wá sílé ayé, nǹkan kan tá gbọ́dọ̀ kọ́kọ́ máa appreciate, tá gbọ́dọ̀ máa dùnnú sí, kó máa dùn mọ́ wa, òun ni oore ọ̀fẹ́ Ọlọ́run. Ohun tí a ò sanwó fún, tí ò tọ́ sí wa. Òun ló fi jẹ́ pé gbogbo wòlíì àbí wòlíì gidi láti ọ̀run wá, inú oyún náà ti máa ń kọ́ wọn, lọ́lọ́run ti máa ń ṣe. Ṣẹ́rí tọ́lọ́run bá fúnyàn ní ẹ̀bùn àbí tó fúnyàn ní agbára, oore ọ̀fẹ́ pín sí ọ̀nà mẹ́ta. Oore ọ̀fẹ́ láti bẹ̀rẹ̀, oore ọ̀fẹ́ láti tẹ̀síwájú, oore ọ̀fẹ́ láti parí ẹ̀. Bíbélì wá sọ wípé ìkẹyìn ohun gbogbo ó pọ̀, ó dára ju ìbẹ̀rẹ̀ ẹ̀ lọ. Àwa máa ń tètè jayò pa, inú wa máa ń dùn jù, láyọ̀ jù tá bá ti bẹ̀rẹ̀ nǹkan tó ti bẹ̀rẹ̀ sí ní yìn wá. Tá bá dárin méjì, bóyá ẹ̀ṣẹ̀ àbá ìfura o, tí nǹkan yẹn tún dùn lọ, àárùpá ti ṣe tán. Ìgbà kan ẹ̀mí Ọlọ́run ti fi Sọ́ọ̀lù lẹ̀, ó dẹ̀ rò pé òun ṣì ń dún. Ìgbà tí ògo ti tán lára Samson, ìgbà yẹn lọ rí mú. Bíbélì jẹ́ kó yà pé nígbà tó mi ara ẹ̀, nígbà tí àwọn ọ̀tá dé, ó rò pé agbára yẹn ṣì wà síbẹ̀ sí, agbára yẹn ti tán. So ẹni tó bá ní oore ọ̀fẹ́ láti bẹ̀rẹ̀ pẹ̀lú ẹlòmíì bẹ̀rẹ̀ pẹ̀lú àwẹ̀ àtàdúrà, nígbà tí nǹkan wá bẹ̀rẹ̀ sí ní dé, tí ìyanu ń tẹ̀lé, tí àánú ń tẹ̀lé, ó gbàgbéra, ẹ̀tànjẹ wọnú ẹ̀, ẹran ara wọnú ẹ̀. Bíbélì rẹ̀ sọ nínú Matthew 6:33, ẹ kọ́kọ́ wá ìjọba Ọlọ́run náà àti òdodo ẹ̀, gbogbo èyí tó kù a ó fi fún wa. Bọ̀ nísìnyí àwọn èèyàn wá ìjọba Ọlọ́run yẹn mọ́, èyí tó kù yẹn lọ́kọ́kọ́ wá. Ohun tó dẹ̀ máa ń wá, ohun téèyàn fi ń wá ìtókù, òun ni ìfarawé. Lágbájá jẹ́ nǹkan kan, èmi náà fẹ́ jẹ́ nǹkan kan. Lágbájá ṣe nǹkan kan, èmi náà fẹ́ ṣe nǹkan kan. Téèyàn bá dẹ̀ ti ń fẹ́ di ohun tẹ́nìkan ò dì, tàbí tẹ́nìkan dì, kéèyàn bá má di ohun tẹ́nìkan ò dì ni. Torí wọ́n á wá di ohun tí ò di tiẹ̀ sí lẹ́rù, á wá dodidi tóun náà wá fi ní di nǹkan tó yẹ kó dì láyé. So ẹni tó bá ti ní oore ọ̀fẹ́ Ọlọ́run tá à ń pè ní grace, tó bá ti ní, tọ́lọ́run rẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ yẹn nínú ayé ẹ̀, kó sopọ̀ mọ́ Ọlọ́run, kó mọ̀ pé Ọlọ́run ló ṣẹ̀dá ohun gbogbo. Ìkejì, kó fi ìwà mímọ́ kó fi tẹ̀lé. Ìkẹta, ìwà bí Ọlọ́run kó fi tẹ̀lé. Ìkẹrin, ìgbàgbọ́ nínú Kristi kò ń ṣe nínú ènìyàn, nítorí pé ẹni tó bá gbára lé ènìyàn ó máa jẹ̀bi, ṣùgbọ́n ẹni tó bá gbára lọ́lọ́run, Ọlọ́run ló máa tó fún. Hallelujah. Gbogbo bẹ́ẹ̀ yẹn sọ́pọ̀ yẹn afẹ́ lè sọ pé tó nǹkan bí 100 tẹ́ kọ́pọ̀ lẹ́ẹ̀kan. Jésù ṣe adúpẹ́ lọ́wọ́ Kristi. Tá a bá wo bí Ọlọ́run ti ṣe ń ràn yín lọ́wọ́ bọ̀ nínú iṣẹ́ ìránṣẹ́, ọ̀pọ̀lọpọ̀ náà ni máa ń wò pé oyin pọ̀ nínú iṣẹ́ ìránṣẹ́ yìí, ó dùn gan, ẹni ẹlòmíì tọ́lọ́run ò fi rán gan, nígbà tó bá rí bọ́lọ́run ṣe ń lu jẹ́ kémi náà torí bọ̀. Ṣùgbọ́n iṣẹ́ ìránṣẹ́, mo mọ̀ pé ó ní oyin tiẹ̀ lóòótọ́, bẹ́ẹ̀ náà ló tún ní kíkan ibẹ̀. Iṣẹ́ ìránṣẹ́ bò wo ló ti ṣe rí sà? Iṣẹ́ ìránṣẹ́ jẹ́ ohun tí èèyàn kì í lè dédé sọ pé mo dìde mo fẹ́ ṣe. Nítorí pé gbogbo àwọn ènìyàn nígbà tí wọ́n fẹ́ rán àwọn ènìyàn níṣẹ́ nínú Bíbélì, Yorùbá ní ètò yìí, ṣùgbọ́n tí bá ń sọ èdè Gẹ̀ẹ́sì ó máa ń rọ̀ mí lọ́rùn. Ó máa ń rọ̀ mí lọ́rùn. Jésù sọ pé èmi rè, rán mi, here I am, send me. Ó ní í ṣe pẹ̀lú choice. Ṣé rí iṣẹ́ ìránṣẹ́
kò ń ṣe ohun téèyàn lè fi tọ̀yàn jẹ pẹ́ tó bá fi ẹ̀tàn jẹ bẹ̀rẹ̀ kó tó dáàrin méjì àṣírí àtú because mo sọ kí nìkan pé nǹkan kan ní ò lè yí padà ní gbogbo ibi òtítọ́ ò lè yí padà wọn kì í jí òtítọ́ wọn kì í fi owó rà bẹ́ẹ̀ ra àṣírí àtú nínú àgbélébù ó dùn ó tún korò tí ò bá dẹ̀ sí kíkan inú àgbélébù kò lè sí adé orí àgbélébù òun ló fi jẹ́ pé ní English sọ pé if you cannot endure you cannot enjoy. Endurance yẹn ló ní ṣe pẹ̀lú ìfojúkan tó máa wà ń bẹ̀ nígbà tí èèyàn bá bẹ̀rẹ̀ àgàgàgbà tí èmi bẹ̀rẹ̀ èmi bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí inú ẹ̀sìn Islam la bí mi sí. Lóòótọ́ sà. yà bẹ́ẹ̀ ni orúkọ mi ní Islam ni Wasiu Abdulwazir. Wow. àwọn òbí mi wá fi ayé wọn fún Ọlọ́run ní Christ Gospel Apostolic Church títí dìsìn deaconess ni mọ́mí mi deacon ni dádì mi àwẹ̀ àtàdúrà ló fi build wa nígbà tí wọ́n fi ayé wọn fún Kristi yẹn inú àìní ló bí mi sí inú ìṣẹ́ ni mo dàgbà sí ìṣẹ́ yẹn fún wa ní opportunity àtàìní yẹn súnmọ́ Ọlọ́run láti wá ìjọba Ọlọ́run because ní gbogbo gbà yẹn àwẹ̀ ló fi tọ́ èmi dàgbà èmi làkọ́bí àwa méje ni so ìgbà yẹn làwọn òbí mi ti máa lára àwọn nǹkan tó ti fi kọ́ wa ní láti jẹ́ kójú kòkòrò kó jìnnà sí wa inú yàrá kan là ń gbé pẹ̀lú gbogbo àwọn ọmọ dádì mi àti mọ́mì mi dádì mi tó wá lọ kó àwọn ọmọ fámìlì náà wá wọ́n tún kó wọn mọ́ra wọ́n wá gbénu yàrá kan ẹ mọ bó ṣe máa rí nílé tí ìjẹ́ ṣáláńgá ló ń lò kò sí nǹkan tó jẹ́ experience ayọ̀ ṣùgbọ́n Kristi nínú wa jẹ́ aláṣepé ìgbàgbọ́ wa so mọ́mì mi gba àwẹ̀ àtàdúrà nítorí gbà tí ó wá di pé mo máa ń kọ́ àwọn èèyàn lórí pé ká máa wá ṣe identify àǹfààní opportunity bí mo ṣe jókòó sí opportunity ni bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ àǹfààní ni ẹni tó ń wò mí lé àǹfààní ni ẹnìkan ń wò mí tó ti rò pé òun para òun àbó ti pin mo fẹ́ jẹ́ kó yí eyín tẹ̀ ń wò mí lé pé orí tó ti kiri búrẹ́dì nígbà kan rírì orí tó ti kiri ṣapalá ńgbà kan rírì ilé tí mo ń gbé tí mo jẹ́ landlord ẹ̀ tó jẹ́ ilé ti tèmi ilé yẹn mo ti ṣe alábàárù ń bẹ̀rì bẹ́ẹ̀ ni tí mo rú pọnpọ́n ń bẹ̀ tó wá nípa àjọ wá ń ṣe landlord association sí mo wá jẹ́ kó yá àwọn èèyàn pé kò ń ṣe nípa ájò téèyàn mọ̀ ṣe àbí ọṣẹ téèyàn mọ̀ wẹ̀ àbí ẹni téèyàn mọ̀ bí òṣè Ọlọ́run téèyàn mọ̀ nítorí pé ó sọ pé èmi yóò ṣàánú fẹ́ni tèmi yóò ṣàánú fún òun ni mo máa ń sọ fún gbogbo àwọn èèyàn tó máa ń sọ pé ìjọ kan ló da ìjọ kan ni ò da ńṣe ni wọ́n jẹ́ pé wọ́n ń ṣe èèyàn Ọlọ́run rárá tí wọ́n bá jẹ́ èèyàn Ọlọ́run ni wọ́n ní sọ pé ìjọ kan ló da torí pé nígbà tí Jésù máa sọ fún Peter ó ní lórí àpáta ilé mi yóò kọ́ ìjọ mi lé àwa aláwa fún ìjọ ní orúkọ tó ń wà torí ẹ̀ ni Jésù ò ṣe ní ìjọ kankan tẹ́ bá ti rí ìránṣẹ́ Ọlọ́run tó ń wò mí àbí tó ń sọ pé ìjọ kan ló da ìjọ kan ni ò da ẹlẹ́tàn jẹ ni irú wọn lọ máa ń polówó pé ẹ wá sọ́dọ̀ wa àwa la lè ṣe àwa ni Ọlọ́run fún lálágbára ẹ̀tàn jẹ ni oníkálùkù ń wá èrò sọ́dọ̀ ti sí ẹni but ní lára one of the maxims of equity only one equity must come to equity with clean hands. Funny enough nígbà tí iṣẹ́ yẹn mú wa ní Òṣòdì yẹn tá à ń dàgbà bọ̀ mi ò lọ sí school bí mo ṣe wà yìí mi ò lọ sí university o mi ò lọ fúnra ara mi ni mò ń build ara mi but ẹ̀kọ́ táwọn òbí mi ti fi kọ́ mi nínú àwẹ̀ àti àdúrà nǹkan tó dẹ̀ fi sínú orí wa ní Mark 10:27 fún ènìyàn lè ṣòro ṣe fún ṣùgbọ́n fún Ọlọ́run ohun gbogbo ní ṣíṣe kò sí ohun téèyàn pinnu pé òun máa dì láyé tó bá ní Ọlọ́run ó máa dì ó lè gba àkókò so ìgbà tí mo wọnú Celestial táwọn òbí mi kọ́lé ẹlé ẹyọ kan tí dáàdì mi kọ́ sálágbàdo yẹn owó ẹyọ kan tó rí láyé ẹ̀ ló fi ra lẹ̀ yẹn ìyá jẹ́ ló lọ ń kiri oògùn nínú mọ́tò kò wá mọ̀ polówó àwọn èèyàn fi ń ṣe yẹ̀yẹ́